kíní ló pè mí gangan kẹta àlù onímàálù àwọn fúnra wọn ló pè mí ìgbà tí mo dẹ̀ délé wọn àwọn student gan tí délé wọn gbà yẹn àwọn ìyàwó wọn wà nílé bọ̀ wọ́n ti kọ́kọ́ sọ glass wọ́n ti sòkúta fọ́ gbogbo glass ilé. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kudus Ọlálẹ́yẹ Àkànní aka Kudunsi gẹ́gẹ́ bí ìfiléde eléyìí tí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ilé ìkànnì Hajara Malifa TV sọ wípé wọ́n ti rọ́wọ́ tó Kudus Àkànní eléyìí tí wọ́n fi tó wa létí ìdí rèé tí ikọ̀ Hajara Malifa TV ṣe lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tá a ṣe pẹ̀lú ẹ̀ ní bóyá kí n kọ́kọ́ sọ ní belenja tá a bá gbàgbé ìwà jàgídíjàkan àti ọ̀pọ̀lọpọ̀ ìwà eléyìí tí wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ìjẹ̀bú Òde pàápàá nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì TASUED tó fi mọ́ ìlú Ìmàwẹ̀jẹ̀ gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ pátápátá ní Kudus ló ti ṣe àlàyé ó yẹ jẹ́ máa fi yẹn gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ògùn kí máa kí alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Ọmọlọ́lá Odùtọ́lá àti gbogbo àwọn sọ̀ǹgbé wọn wípé wọn kò ṣe takuntakun bẹ́ẹ̀ náà ni kí máa kí ẹ̀ka ti SWAT lábẹ́ ọ̀gá ìyẹn SP Salami Àkànbí Murphy wípé wọn kò iṣẹ́ takuntakun nítorí wípé ọkùnrin tó ń sọ rárá fọkùnrin ẹgbẹ́ àwọn àgbàbọ̀ wọn ní akọ iṣẹ́ ló ń ṣe nítorí wípé ẹ̀sùn ẹ̀ wo ìgbìyànjú láti jẹ́ kí ìpínlẹ̀ Ògùn kó wà lálàáfíà eléyìí tẹ ẹ̀gùn léyìí náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà eléyìí tí àwọn aráàlú ń kojú lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kó dínkù ọbẹ̀ lọ́wọ́ bá fún yín pé lágbára Ọlọ́run báyìí ní fi ti yín ṣe tẹlòmíì o láṣẹ Èdùmàrè lílọ bíbọ̀ yín Ọlọ́run nínú àánú ẹ̀ yóò máa pamọ́ àmì àti àwa náà bóyá o tó bá jẹ́ ìgbà kọ́kọ́rẹ́ tí ẹ darapọ̀ mọ́ nìkan ní Hajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ ó notification button ẹ like ẹ comment ẹ bá wa share àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí ẹ ṣé o. orúkọ mi ni Àkànní Kudus orúkọ mi ni Àkànní Kudus Ọlálẹ́yẹ Àkànní Kudus Ọlálẹ́yẹ ọmọdún 29 years old ní báyìí 29 years old ní báyìí ọmọ Ìbàdàn ní níbọn ọmọ Ìbàdàn ní mí sà ní Abẹ́òkúta gbogbo ló bí mi sí Abẹ́òkúta mo bí ọmọ Ìbàdàn ní mi ìgbé Ìbàdàn Abẹ́òkúta Eléwéran níbi ìyànà sọ́mi yẹn. ọmọdún mélòó ni ẹ? 29 years. mi ti fẹ́yàwó sí. bẹ́ẹ̀ sà mo lọ sí Taishola mo lọ sí primary school mo lọ sí police children's school Eléwéran Abẹ́òkúta Eléwéran Abẹ́òkúta mo lọ sí Baptist Boys High School secondary school mo dẹ̀ lọ sí Salam mo lọ sí Taishola àwọn University of Education ní Ìjàgùn Ìjẹ̀bú Òde. ọdún wo ni o lọ sí Ìjàgùn? mo gain admission ní 2016. ṣé wàá parí àbò parí? mo parí ní 2020-2021. o lọ sáàbù àbò sáàbù? mo dẹ̀ lọ sí service mo parí service mi ní last year kí ni? last year November. bó ló ti sáàbù? mo sáàbù ní Ìjẹ̀bú Òde. ní Ìjẹ̀bú Òde? bẹ́ẹ̀. àákọ̀ báwo ló ṣe ní tó fi school Ìjẹ̀bú Òde tó sáàbù Ìjẹ̀bú Òde? Ìjẹ̀bú Òde mo ṣáà ti sáàbù. ṣó orin ni àbí orílẹ̀-èdè orí kan dàbí bẹ́ẹ̀ ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó gbé ní nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò yẹ kó tún máa fìkan mú kó tún máa parọ́ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó bá sọ ló máa sọ bí ọ ṣe máa bọ́lá ò ṣe máa yọ ẹ́ tó bá dẹ̀ parọ́ náà ó kù sí ẹ lọ́wọ́. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé gbóhùn sókè. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ṣe ẹgbẹ́ ayé so ní 2020 èmi ni number 1 so ìgbà tí mo dẹ̀ ti ṣe tán mo ti ṣe handing over ìgbà tí màá ṣe handing over ìgbà tèmi máa gba number 1 yẹn wọ́n máa àwọn bí nǹkan ìjà bí ìbọn àdá wọ́n máa ń ṣe handing over ẹ̀ fún wa ni so ìgbà tèmi náà dẹ̀ ṣe tán ní 2020 yẹn mo ti ṣe handing over ẹ̀ so after that time mo ò fi taratara bá àwọn ayé wà even nǹkan tó bá wá sọ́dọ̀ mi gbà mí inú lè bí mi kíkan lé wọn kúrò lọ́dọ̀ mi lẹ́yìn yẹn mo ti ra shoemaking material mo ti ṣe bàtà mo ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. orúkọ oníkèémí mo lọ bí ẹ. Kudusini nickname mi. frat name mi ni Kudusini. frat name mi ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀. so lẹ́yìn yẹn mo ti ṣiṣẹ́ bàtà so ìgbà tí mo ṣáà ti ṣiṣẹ́ bàtà ẹni ìfi taratara mi kí n lọ ẹni ìbò nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe NANS nígbà tí mo wà ní school mo dẹ̀ máa ń gbá bọ̀ dáadáa
so mo popular gan nínú school, everybody most àwọn èèyàn mọ̀ mí dáadáa. So ní January 27 2024 so wọ́n wá parade hostel tí mò ń gbé. lórúkọ hostel yẹn ló wà. Ó wà nínú Màwẹ̀jẹ, kò ní orúkọ. Èwo ló wà lẹ́gbẹ̀ẹ́ tó lórúkọ? His Grace Hall ló wà lẹ́gbẹ̀ẹ́. So ìgbà yẹn ọjọ́ tó wá burst parade hostel yẹn mi ì sí ní hostel. So àwọn wo ló wá parade? àwọn SWAT náà ló wá parade. So èmi gbé ní room 1. Ọmọ kan náà wà Azeez, òun gbé ní last row. Ayé náà lòun náà but kò cast. Àwọn even gan àwọn tájọ́ ń gbélé wọn ò mọ̀ bóyá ó ṣẹgbẹ́, wọn ò mọ̀ bóyá kò ṣẹgbẹ́. Even gan a kì í jọ ń jókòó papọ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà mi lè wà mo kàn lè ṣe bí ẹni pé mo ash mọ̀ so that àwọn èèyàn ò ní mọ̀ bóyá ọmọ ẹgbẹ́ ni. So ìgbà tèmi ti ṣe show yẹn, àwọn tí wọ́n wà ní present regime, ṣọ́rọ̀ mi yẹn, èmi ti ṣe show láti 2020. So mo ti ṣe show ní 2021/2 ni mo ṣe. So àwọn ti 2/3 náà ti ṣe. So àwọn show yẹn ti lọ bí 3 but òun ni amúra àwọn present regime. Ọmọ Azeez yẹn, òun ni amúra àwọn present regime. But èmi gan mi ì tètè. Sorry, present regime yẹn máa jẹ́ ọdún wo nìyẹn? 2023. Okay, ó yá. 2020. Ọdún mélòó lẹ máa ń lò mẹ́kẹ́ tó? Ọdún kan ni, kò sí bí èèyàn ṣe lè lágbára tó. Àwọn finalist ló máa ń wà as number 1. So tó bá dẹ̀ ti parí academic section wọn, wọ́n máa ṣe handing over. Compulsory ni, kò sí bí èèyàn ṣe lè. So àwọn nǹkan tó dẹ̀ kó fún yẹn ó gbọ́dọ̀ present ẹ̀. Ṣé understand? So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ọmọ yẹn ni amúra present regime yẹn. So èmi ò sí nílé, mi ò mọ ìgbà tí busting yẹn ṣẹlẹ̀ bọ̀ ọjọ́ yẹn ní ọjọ́ kejì, ó ti di ọjọ́ kejì, ó dà pé ogun lọ́wọ́, ó ti di ọjọ́ kejì ni mo tó ṣẹ̀ṣẹ̀ wà rí ẹ̀ pé wọ́n wá busting ibẹ̀ yẹn. So àti ìgbà yẹn àti January 27 yẹn mi kì í lọ sí ìjagun mọ́. So ìgbà tó wá di ó ní bàbá kan tó máa ń bá mi tí máa ń ṣe oògùn lọ́wọ́ ẹ̀ ní Abẹ́òkúta ń bíbá. Mo fẹ́ tí lọ sọ́dọ̀ bàbá yẹn, nǹkan tí mo fẹ́ mọ̀ rèé. Àìmọye ìgbà la gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ẹ̀, wọ́n dẹ̀ gba àwọn ohun ìjà olóró. Bóyá ṣàlàyé báwo láàrin yẹn ṣe jẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ò rọ́wọ́ tó mi rí mà. Okay, àwọn ìjà olóró wo lọ́wọ́ ti wá gba àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀dà lọ́wọ́ ẹ rí? Wọn ò tí mú mi, a ní mi tí experience nǹkan báyìí, wọn ò tí mú mi rí báyìí, wọn ò gba nǹkan kan rí lọ́wọ́ mi. Ammunition mélòó ló wà ní custody tiẹ̀ kó tó lè kó wá lóba? Kò ń ṣe custody, kò ń ṣe pọ́wọ́ mi gangan ló máa ń wà. Ọwọ́ ta ló wà? Àwọn tí wọn kì í cast ọwọ́ wọn ló máa ń wà. Torí pé bóyá tó bá fẹ́ lọ bust, so ẹ mọ̀ pé àwọn tó ti cast ló máa ń fojú sí lára. Ṣé o mi yẹn? Àwọn táwọn èèyàn mọ̀ pé ẹni yìí ayé ni àwọn ló máa ń fojú sí lára. So lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá lọlé wọn ò ní rí nǹkan kan. Irú yẹn sìn ká ní kò ṣe pé bóyá pé mo gbélé bọ̀bọ́ yẹn, èmi mo lè má fara kó ní nǹkan tó ṣẹlẹ̀. Ìbọn tó gbà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn 7 ni. 7. Bẹ́ẹ̀ ni. Ní nọ́mbà kí nìyẹn wà? Ṣé bọ̀bọ́ yẹn? Kò ń ṣe àwọn yẹn ò kí máa no mo rí àwọn yẹn ò kí máa ń ní nọ́mbà, àwọn yẹn ò kí máa ń cast. Ẹ kì í jẹ́ káwọn yẹn fojú wọn. Wọn kì í fojú wọn. Àwọn yẹn ò kí ń fojú wọn. Ìbọn mélòó ló ń gbà lọ́wọ́ ẹni yẹn? Ìbọn 7 ló gbà lọ́wọ́ ẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ pé 7 nìkan yẹn? Mo rí ní online. Ìbọn méje ló gbà, kí ló pẹ́ tó gbà bọ́ lọ́wọ́ yẹn? Azeez lórúkọ ẹ̀. Ṣé wàá sí kọrin náà yẹn la ṣe ń sọ? Azeez ní year January 2024. Okay. Tani Clement kí ni? Ṣùgbọ́n níbi oṣù mélòó sẹ́yìn tó ń sọ yìí, nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú afurasí ọ̀daràn yẹn, ó sọ pé ó gbé wá tọ́jú sínú ilé òun ni. Báwo láàrin yẹn ṣe jẹ́? Rárá mọ́ mi. Báwo ló ṣe jẹ́? Èmi sọ fún yín pé room 1 yàrá tèmi gangan tí mo sanwó tí mo lẹ́ẹ̀tì ni. Yàrá títí ẹ̀ ní last room yẹn. Ṣẹ́gun mi yẹn nǹkan tó fi rírọ̀ yẹn pa ni pé àwọn èèyàn mọ̀ pa ayé lòun. Ṣẹ́gun mi yẹn mi mọ nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. Ṣé wọ́n lọ sọ pé òun ṣe bàtà níwájú ìta ilé yẹn? Nínú ilé yẹn gangan room 1 èmi ni mò ń ṣe bàtà. Ọkọ̀ tí tòbó yìí sọ ó ní ìwọ ló gbé ẹrù yìí wá sọ́dọ̀ síbẹ̀. Èmi náà ní yàrá tó bá jẹ́ pé ọwọ́ mi ló ń wà. Bọ̀ tí wọ́n ṣe gbé ni náà.
àjọ ń ṣe ẹgbẹ́ ni òun ò cast irú èmi sì ẹ jẹ́ kí n explain fún yín sà. Èmi kọ́ ni mo hand over ẹ̀ fún àwọn regime tó wà tí ní 2023/2024 àwọn regime yẹn àwọn ló gbé fún èmi kọ́ kò ṣe pé mi mo gbébọn yẹn fún directly èmi kọ́ mo gbé fún mi ní tí mo ti ṣe handing over yẹn mi ní access sí mọ́ tí mo ṣe handing over yẹn ẹni tẹ́mi ṣe handing over yẹn fún trigger ni trigger yẹn sì mi ì mọ destination ẹ̀ bọ̀ inú Èkó ló wà. So ṣé trigger yẹn ló wá hand over fáwọn regime? Lẹ́yìn trigger yẹn òun náà tún ti ṣe handing over fún àwọn regime míì regime tó ṣe handing over fún regime àwọn Ṣìgbó ló ṣe handing over fún lẹ́yìn regime àwọn Ṣìgbó yẹn náà tún ti wá ṣe regime fún handing over fún àwọn Dennis regime àwọn Dennis yẹn ló wá burst yẹn. So regime àwọn Dennis ẹ̀hún náà ni àṣìṣì wà òun ni àṣìṣì òun ni amọ́ra tó ní ìbọn lọ́wọ́ òun ni ọwọ́ ẹ̀ ni wọ́n máa ń kíkù wọn sí. Mo mọ̀ èmi mọ̀ pé bọ́n wà lọ́wọ́ ẹ̀ bọ́ èmi ò kò ṣe pé bí a pé àjọ ń jáde àbí nǹkan èmi gan mi lè gbà bọ́n yẹn lọ́wọ́ ẹ̀. Kí ló sọ sà? Àwọn ọlọ́pàá nígbà tí ẹjọ́ ń ṣẹgbẹ́ yẹn tó mọ̀ pé bọ́tù àlọ́wọ́ ṣé wọ́n sọ fún àwọn ọlọ́pàá tó wà lọ́wọ́. Dádì mi lè sọ torí pé life tèmi náà wà at risk sà life tèmi náà tí n bá sọ life mi náà wà at risk sà àti family mi. Ṣé àti risk tó ọlọ́pàá ló bá risk ṣé àwọn èèyàn ló fẹ́ pa iná àbí ọlọ́pàá ló máa pa àbí ọlọ́pàá ló fẹ́ pa? Àwọn tájọ́ ṣẹgbẹ́ mi sà. Àwọn tájọ́ ṣẹgbẹ́. Bẹ́ẹ̀ ni sà. Báwo lọ̀rọ̀ Ìmàwẹ̀jẹ́ ṣe jẹ́? Because ìwádìí jẹ́ kó yé wa wípé you terrorized Ìmàwẹ̀jẹ́ students personal student that lives in Ìmàwẹ̀jẹ́. Mọ́mì lórí yẹn tẹ́ bá ti dé mo sọ fún pé mo popular tó tọ́ tẹ́ bá ti dé láti starting from àwọn ọlọ́kadà yẹn wọnú Ìmàwẹ̀jẹ́ kò sí even àwọn community leaders baálẹ̀ ẹ̀kẹta ìlú even àti the next community tá máa kọ́kọ́ kàn Ìjágún àwọn secretary ìlú àwọn tó ní baálẹ̀ àwọn terminator tí issue bá ti fẹ́ arise bẹ́ẹ̀ èmi ló máa pè they used to call me peacemaker èmi ló máa pè even no ayé ni mi sà ní ìṣẹ̀lẹ̀ èmi ti kí n gbà tí mo wà number one gan tíjà bá fẹ́ ṣẹlẹ̀ tó bá ti pè mí ẹsẹ̀kẹsẹ̀ mo máa settle ẹ̀. O ti ń try láti dodge question. I'm not dodging your question ma. Then answer the question. I'm being straightforward here ma. Okay, yeah, let's go. So Ìmàwẹ̀jẹ́ don't even terrorize Ìmàwẹ̀jẹ́ it's a very big lie ma me terrorize anybody any even gbogbo community tó wà rẹ̀. What do you know about the raping that happened in Ìmàwẹ̀jẹ́ like few months a year ago? In Ìmàwẹ̀jẹ́? Yes. I don't have any knowledge about it ma. And you don't know anybody that is involved in that? I swear to God Almighty. Mommy, if you go to my place, no rapist can come there. Nobody that is stealing that can come there. Lè wá sí side ibi tí mò ń gbé. Reason tó fi ọmọ pé èmi ibẹ̀ yẹn even gan alẹ́ gan gbà mí àwọn girls níbẹ̀ máa sọ fún wọn àfà ilẹ̀ ti ṣú o ẹ wọlé o simple tó lè bá wa tó bá ti pariwo lè first room ni mò ń gbé gbà mí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ lé mi àìmọ̀ tó wá lóru tó yẹ pariwo mo ti sọ fún wọn tó lè bá ti wá even gan máa sọ fún àwọn student pé ẹ ládàá nínú ilé tó lè mi bá ti wá ẹ gé ọwọ́ ẹ̀ sínú ilé tẹ́ bá débẹ̀ wọn máa sọ fún yín I have my work aside from the shoemaking job I have another shop. Mi ò sí nínú hostel yẹn rárá mo wà lọ́dọ̀ girlfriend mi ni inú Ìmàwẹ̀jẹ́ ni ó jìnnà inú Ìmàwẹ̀jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni mi mọ̀ pé ó fẹ́ wá mi mọ̀ pé ó ti bọ́ọ̀sì tọ́kì tó mọ̀ pé wọ́n wá síbẹ̀. arákùnrin ilé tí wọ́n lọ sùn níwọ̀n bí oṣù mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ni sà tí ayé nídìí nípa ìwádìí wa tá a gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n darí wọn lọ sùn lẹ́yìn báwo ló ṣe. ẹ ṣé sà ní gẹ́ẹ̀jì mi yẹn sà mo ti hand over but nǹkan tó what leads to the incident I will explain everything lọ́jọ́ yẹn sà
mi ì tiẹ̀ mọ anything student ti mobilize sínú marriage already so mo kàn receive call ni so on me getting to marriage àwọn èèyàn ti pọ̀ student union leader was there lot of students are there so mo ṣáà wà láàrin wọn ọlọ́pàá wà níbẹ̀ àwọn vigilante wà níbẹ̀ mo wà láàrin wọn so ìgbà tí mo ṣáà wà láàrin wọn nǹkan tí mo gbọ́ was pé àwọn ìlú wọ́n pa student ìgbà tí mi débẹ̀ àwọn ìlú I don't know the person in particular but àwọn ìlú Màwẹ̀jẹ̀ àwọn indigene ìlú Màwẹ̀jẹ̀ wọ́n pa student fídíò yẹn dẹ̀ wà lọ́jọ́ yẹn pé lórúkọ ẹni tó pa. mi ì mọ orúkọ ẹni tó pa mọ́ Okay. so fídíò yẹn ó wà lọ́wọ́ àwọn student pé ibi tí àwọn ìlú ti lọ parade ọmọ yẹn nílé ẹ̀ tó ti lọ mú nílé ẹ̀ tó yẹ mú jáde nínú ilé ẹ̀ tó ń mú lọ sí ilé àwọn ìlú ọkùnrin ni 300 level ló wà nígbà mi lè parọ́ mi mọ orúkọ ẹ̀ sá so fídíò yẹn ṣá ni wọ́n fi ń wọ̀n fídíò yẹn ló prompt àwọn student láti lọ di ìkẹta ìlú ó pè mí lọ́jọ́ yẹn pé Kudus wọ́n láwọn student ń lọ sílé àwọn mo ní pé àwọn gangan ló pè mí mo ti rántí dáadáa àwọn gangan ló pè mí pé àwọn student ń lọ sí ilé àwọn ni mo fi lọ sínú Màwẹ̀jẹ̀ so ìgbà tí mo débẹ̀ agbára èmi náà kà torí wọ́n ń ṣàyè student èmi náà dẹ̀ ti pé nǹkan tó wà ńlẹ̀ yìí tèmi náà bá lọ sọ̀rọ̀ ara lè ọdún wọn lè àmú mi bọ̀ mo lè lọ sọ̀rọ̀ tó ṣe pé ọkọ̀ lè bísí mi ẹni wọ́n ti pa student tó dẹ̀ wà very bm pé wọ́n pa àwọn mi ì lè sọ pé yàn community Ìmàwẹ̀jẹ̀ ló pa student níyàn yẹn 300 level mi ì mọ nǹkan tó lead sí atrocity yẹn mà but ó dà pé bóyá ọmọ yẹn wọ́n pa ọmọ yẹn lánàá ó dà pé wọ́n pa ọmọ yẹn lánàá ìgbà tó pa ọmọ yẹn baálẹ̀ community yẹn gangan ló wá gbé ọmọ yẹn lọ sí mọ́ṣúárì níjẹ̀bú-òde ìgbà tó gbé dé mọ́ṣúárì wá sọ pé fracas wà láàrin àwọn frat nínú Màwẹ̀jẹ̀ which was a very big lie pé ìjà wà láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nínú Màwẹ̀jẹ̀ tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ so the local government chairman Ìjẹ̀bú-Òde wọ́n wá sí community gbà yẹn láti mi mọ nǹkan tó ṣàṣìṣe àwọn ṣáà wá so ó dà pé wọ́n lọ sí cause nǹkan tó jẹ́ kọ́wọ́ yẹn cast ó dà pé mọ́ṣúárì lọ ti pe àwọn student union àbí mọ̀ pé òkú kan wà corpse kan wà níbí báyìí pé student ni pé wọ́n ní ìjà cultism wà ìgbà tó dẹ̀ ṣí ara ọmọ yẹn wọn ò bá dà wọn ò bá bóyá pọ́n yìnbọn wọn ò bá nǹkan kan lára ẹ̀ wọ́n kọ̀ wípé inú wọ́n kọ̀ ti gbé ọmọ yẹn sínú pósí èmi ò sí bẹ́ẹ̀ èmi ò mọ nǹkan tó pa ọmọ náà so nǹkan tó lead sí èmi dẹ̀ kọ́ ni mo lead movement yẹn mà àwọn union gangan ni wọ́n lead movement tí wọ́n ọ̀rọ̀ tí mò ń sọ lọ kíní ló pè mí gangan kẹta àlù onímàálù àwọn fúnra wọn ló pè mí ìgbà tí mo dẹ̀ délé wọn àwọn student gan tí délé wọn gbà yẹn àwọn ìyàwó wọn wà nílé bọ̀ wọ́n ti kọ́kọ́ sọ glass wọ́n ti sòkúta fọ́ gbogbo glass ilé àwọn ìyàwó wọn wà nílé wọn lè jáde ìgbà tèmi débẹ̀ mo dẹ̀ pè wọ́n pé èmi náà sùn mọ́lé yẹn ilé wọn wà ní ẹgbẹ́ títì báyìí gọ́tà wà ń bẹ̀ mo ṣáà wà láàrin títì mo wọ́ observe yẹn tílé ẹ̀kẹta àlù wà inú Màwẹ̀jẹ̀ náà ni so èmi ṣáà pè wọ́n pé mo ti débẹ̀ pé mi ì rí anybody pé bọ̀ ó dà pé ìyàwó wọn àti ọmọ wọn wà nílé mo dẹ̀ padà sí ibi táwọn student pọ̀ sí ìgbà tí mo padà sá àárín àwọn student lèmi wà. ẹ̀kẹta àlù yẹn ló pe èmi wọ́n ní pé àwọn student wà nílé àwọn báyìí ṣe ń gbọ́ ìgbà tí mo débẹ̀ mi ì bá student bọ̀ mo gbọ́n pé ìyàwó wọn àtọmọ wọn wà nílé mo wá pè wọ́n padà pé ìyàwó wọn àtọmọ wọn wà nílé pé bí mo ṣe wà yìí mo wà wájú ilé yín pé kò sí student kankan ìkẹta àlù balẹ̀ òsínlé èmi kọ́ mo sunlé o mọ́mì ṣe ń gbọ́ mi mà àwọn student union government àwọn lọ sunlé mọ́mì ẹ̀sà dáàdì èmi kọ́ ni mo fún wọn ní ọ̀dà mo sọ fún yín pé ọlọ́pàá wà ń bẹ̀
àwọn ọlọ́pàá mi mọ division tó ti wá gbà yẹn àwọn vigilante náà wà bẹ́ẹ̀ because ọjọ́ tá à ń sọ yìí wọ́n padà same hostel táwọn ọlọ́pàá wá bọ́ sí yẹn àwọn vigilante tó bá yẹ pé mo wà lára àwọn tí wọ́n sunlé yẹn máa sá lọ àwọn vigilante àti soldiers wọ́n wá sí hostel yẹn wọ́n dẹ̀ rí mi wọ́n dẹ̀ mú mi lọ sí inú Màwẹ̀jẹ̀ wọ́n dẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi dẹ̀ sọ fún mi pé ó ní ìlú kan tó wà lára àwọn Mr. Adéyẹmí vigilante ni òun náà dẹ̀ àwọn sójà yẹn ṣàwà pẹ̀lú àwọn ọlọ́pàá dẹ̀ ń bí mi pé kí ló dé tí a lọ mí mọ kankan pa ẹ̀ máa yẹn dẹ̀ ń sọ fún wọn pé bọ̀bọ̀ yìí pé tòótọ́ pé mi mọ nǹkan kan nípa ẹ̀ ọlọ́pàá ọ̀dẹ̀ gbé mi lọ anywhere sójà ọ̀dẹ̀ gbé mi lọ wọ́n dẹ̀ ní pé kí n máa lọ system padà. kí ni relationship tó wà láàrin wa àti Clement àbí kílópẹ̀lú yẹn. Clement was former NAS chairman Logun State mi mọ we don't have any relationship now. Sir. Kí ló mú ẹ já mọ̀ CSO ẹ ṣé sà adàfin sà tó fi sọ pé wàá pa ti àwọn ọmọ rárá sà ìdílé. dáàdi rárá sà ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yín mi ì parọ́ látàárọ̀ mi ì dẹ̀ ní parọ́ tẹ́ bá dẹ̀ wo statement mi náà exactly bóyá wà nínú ẹ̀ nìyẹn that CSO mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ any small thing CSO Taiwo Larin University of Education he was the assistant to the CSO then before any issue tó bá ṣẹlẹ̀ èmi gbénú Màwẹ̀jẹ̀ sà ìgbà míì máa wà tó ṣe pé mo lè má sí nílé gan ó lè jẹ́ Abẹ́òkúta ni màá wà any issue tó bá ti ṣẹlẹ̀ tí mi mọ̀ ń pa ẹ̀ sà I'm a very calm person sà tẹ́ bá débẹ̀ yẹn the people will tell you that mo ṣe ẹgbẹ́ tó tọ́ o but mi ń sí bíi pé bóyá pé ó ń jà ó ń dà nǹkan rú àbí anything but máa yìí mi mọ nǹkan tí mo ṣe fún wọn gangan sà any issue tó bá ti ṣẹlẹ̀ báyìí tí mi mọ anything nípa ẹ̀ sà orúkọ mi ni ó máa wà ní front page pé èmi ni mo lead àwọn boys lọ ṣe issue yẹn so there was one particular issue kí n tó lọ sí service no during my final year issue yẹn mo ò mọ anything pa ẹ̀ sà but fortunately for me sà ẹ̀yìn office HOD mi ni issue yẹn ti ṣẹlẹ̀ student ló ń jà nínú campus gangan but before God and man I was not on campus that very day so ìgbà tí list máa jáde orúkọ mi ni number 1 person tó wà lórí list pé èmi ni mo dá inú school so then wọ́n fún mi ní indefinite suspension. ọdún wo nìyẹn. that was 2020. level olùwà ń gbà náà. that was during my final year paper I was writing my final year exam then so wọ́n fún mi ní kọ́ tó fún mi wọ́n pè mí ní office of the HOD pé I have a letter that I have a letter from 2020 I think 2021 2020 or 2021 that I have a letter from the university. When I got to the HOD's department, I was like, the HOD was like, this is the letter that I should sign that I've received the letter. I said, no, mo lè sign pé mo ti gba letter ẹ̀ tí fún mi letter. So the HOD and the dean of the college was inside the HOD's office then. So woman yẹn ṣáà sọ̀rọ̀ wọ́n ṣáà pariwo HOD ṣáà bí pé kí ló ń ṣẹlẹ̀. So wọ́n ṣáà ní pé kí n wá sí office. When I got to the office, the HOD was like, what happened? Pé kí ló ṣẹlẹ̀ mo ní mi mọ̀ pé I just got here and the secretary was like I should sign that I've received the letter without me receiving the letter already. So HOD wá ní pé kí ló ṣẹlẹ̀ woman yẹn ṣáà explain ó dà pé HOD náà ti mọ̀ tẹ́lẹ̀. The dean was now asking me like ṣé èmi mọ̀ nǹkan tó lead sí letter yìí ni I was like before God and man I don't know anything that leads to the letter. The dean was asking me that ṣé wọn ò pè mí sí panel ni ṣé mi lọ face panel ni mo ní yes sir mo ò face panel pé the last panel tí mo face issue tó ní mo nígbà yẹn bóyá mo ò lè mi ò tiẹ̀ rántí ṣá issue tó ṣá ni mo ní àti rectify ẹ̀ wọ́n ti fún mi ní exoneration letter mo issue yẹn náà ọkọ̀ orúkọ mi mọ́ orúkọ náà ni mi ò wá yìí nínú school kò sí student tó lè dúró pé mo ti gbá etí òun rí nínú school àbí mo ti fọ́gbọ̀n ṣé CSO tó tọ́ ni nǹkan tó lead sí náà ni mo sọ ẹ̀ tó tọ́ ni mo pè wọ́n ìgbà tí mo pè wọ́n mo ti ṣetán mo ti ń serve. Ìgbà tí mo pè ọjọ́ tí mo pè wọ́n yẹn mo lọ sí Ìtòrò
local government ìgbà tí mo dé Toro the LGI pé wọ́n pè mí pé ọlọ́pàá wá mi wá kí ló dé tọ́lọ́pàá wá mi wá wọ́n ṣá briefly wọ́n ní pé fake result ni mo fi lọ sí NYSC and I forward the call to my HOD and he was like pé kí n má dá wọn lóhùn pé ṣé tí n bá ní fake result ṣé Senate máa approve NYSC mi ni mi ṣá sọ anything so when I now go back to my hostel I now put a call to the CSO that esa láti ọjọ́ yìí tó ṣe pé any issue tó bá ti ṣẹlẹ̀ that I will not even have any knowledge about ẹ máa kọ orúkọ mi síbẹ̀ pé ẹ̀yin náà bímọ pé látọjọ́ yìí pé ẹ ti sún mi kàn pé tí mi bá sọ̀rọ̀ pé nǹkan tí mo kàn lè sọ fún ni pé màá bá yín jà sá o pé tí bá dé màá bá yín jà pé màá bá yín fóògùn jà ni nǹkan tí mo sọ nìyẹn sá. ṣé bó ṣe sọ normal yìí náà ló ṣe bá wọn sọ lórí fóònù àbí pẹ̀lú àkílẹ̀ ló fi sọ. no ẹni mo ò rí wọn so kò sí àkílẹ̀ kankan tí mo lè ṣe fún wọn ká ní pé ẹni tá a jọ ríra nísìnyí mo lè máa fò sókè bọ̀ mi ò rí wọn orí fóònù. mi lè parọ́ fún yín ẹ mọ̀ pé ọ̀rọ̀ bínú kò lè wà ní ohun calmness báyìí inú bí mi torí máa ẹ̀mí mọ̀ nǹkan tí mo ṣe fún wọn inú bíbí if not that pé inú bíbí mo ní pé wọn gan inú tó bí mi pé títí kí ló dé mo tún lọ sí ẹ tún fún mi ní wọ́n fún mi ní resignation letter Ọlọ́run tún bá mi ṣe mo tún kọ lẹ́tà wọ́n ṣáà wéèvù kìíní yẹn wọ́n fún mi ní exoneration letter again pé kí n continue academics àwọn ọlọ́jọ́ kí n ṣe extra year kò yẹ kí n ṣe extra year because when I was in final year mo ní 3 carryovers tó yẹ kí n ṣe extra year ọ̀kan náà mo ṣe so carryover méjì àbí mẹ́ta ni mo ṣe so mo parí final paper mi báyìí ló yẹ kí n ṣe extra year ní resignation letter dé tọ́lọ̀ pọ́tà mi tí mi lè ṣe exam yẹn so nǹkan tó mo ṣe tán mo ṣe tán sáà mo lọ serve after that time ni mo ń sọ pé mo kọ letter through the dean through the HOD to the VC tó fi fún mi ní exoneration letter. woman yẹn kọ́ ni LGI ń gbà yẹn ọkùnrin ìgbà tí wọ́n pè mí yẹn ọkùnrin ni LGI ń gbà yẹn. olórí tó jẹ nínú ẹgbẹ́ òkùnkùn àdúgbò bẹ́ẹ̀ ni sà. àtàwọn ọmọ ẹ̀yìn tó ń gbé kiri àwọn mélòó lẹ ṣe pupa. Dádì mo sọ fún yín pé mi sí nínú rẹ́jíìmù mi ta fi ṣetán tẹ bá béèrè kò sí jà rárá tí mo fi ṣetán nínú jàgùn mi ìbá anybody ayé kọ̀ọ̀kan ìbá anybody jà tí ìṣù bá fẹ́ ṣẹlẹ̀ àwọn ìlú máa pè mí ni àwọn ìlú máa pè mí tí máa dẹ̀ settle ẹ̀ kò sí jà kankan ìjà tó fẹ́ ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn indigene Ògbóni wọ́n dẹ̀ pè mí ayé kan lọ na ọmọ baálẹ̀ ìlú Ògbó tó ń nà ṣe léṣe gan wọ́n dẹ̀ pè mí school gate mo ń dọ̀bálẹ̀ fún wọn tó ṣe pé tíṣù bá mi láìkí iṣu tí mo wà yìí tíṣù bá ti ṣẹlẹ̀ wọ́n máa pè mí mo bẹ̀bẹ̀ ta fi settle ẹ̀ wàhálà kan tí mo lè kó fẹ́ ṣẹlẹ̀ ní lẹ́yìn yẹn sà even kan tẹ bá contact school kò sí ìjà kankan ní rẹ́jíìmù mi sà tí mo fi ṣe. àwọn ìbọn tí iléeṣẹ́ ọlọ́pàá sọ àtẹgbà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ yìí. bẹ́ẹ̀ ni sà. wọlé ló wọ̀ ta ló gbé fún yín ta ló sponsor yín. yes sir àwọn ọ̀bọ̀n yẹn sà èmi lè parọ́ fún yín àwọn ọ̀bọ̀n yẹn èmi náà mo bá nínú school ni sà wọ́n máa ń ṣe bí èmi náà mo sọ fún yín pé èmi náà ṣe handinover wọ́n ṣe handinover fún èmi náà kò ṣe pé mi lọ gbé fún directly sà number one kò ń sí ní charge àwọn kan bẹ́ẹ̀ yẹn sà tọ́rọ̀ mi yẹn bọ̀ èmi ni. olórí ilé òní mọ̀ nípa ẹ̀. mo mọ̀ nípa ẹ̀ mo sọ fún yín bọ̀ kò ń ṣe pé number one ló máa wà ní charge directly èmi kọ́ ni máa pàṣẹ fún nọ́mbà 3 ló máa pàṣẹ fún. àwọn yẹn nọ́mbà 4 làwọn yẹn. kí ni nọ́mbà 3 yẹn. nọ́mbà 3 yẹn ni chairman. No busha làwọn ni nọ́mbà 4 bẹ́ẹ̀ ni. so chairman blusher ni. chairman blackers. thank you ní nọ́mbà 3. bẹ́ẹ̀ ni mo. òun ló máa ń wà ní charge àwọn nǹkan tá a fi ń jà yẹn. náà ni mo bí ẹ sí. bẹ́ẹ̀ni sá. rákẹ́tì ṣeré ó ṣe bisikì àbí. dádì àwa kọ́ la ra o èmi kọ́ nílẹ̀ jí mi mo sọ fún yín sá wọ́n ṣe handinover ẹ̀ ni tó bá yẹ pé bí a pè mí ni mo rà directly èmi náà ní ṣe handinover èmi náà máa gbé lọ ni èmi kọ́ ni mo rà wọ́n gbé fún mi kò sí ẹni náà tó bá fẹ́ tí ó bá ń ṣe pé bí bó ṣe jáwọn ọlọ́pàá lọ mú yàn yìí sí tó everybody mọ̀ pé ọlọ́pàá ló kó
tó bá yẹ pé bí a pé ènìyàn náà ọlọ́pàá àwọn èèyàn mọ̀ pé ọlọ́pàá lóko tó bá sọnù bóyá nínú kó fi school sílẹ̀ kó sá lọ torí ó gbọ́dọ̀ provide ẹ̀